àgbà náà ló sọ wípé iṣẹ́ ni oògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ ni a fi ń dẹni gíga. Tí a kò bá rẹ́ni fẹ̀yìntì ńkọ́ bí ọ̀lẹ là ń rí, tí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àyà àtẹpamọ́ṣẹ́ ẹni. Apálayọ́ lóòótọ́, nítorí náà tó bá lọ nílé ayé ẹ̀jẹ̀ àtẹpamọ́ṣẹ́ wa. Bó ti jẹ́ wípé àní àǹfààní láti jáde ní gbogbo ìgbà mọ́, àmọ́ ṣáájú nǹkan díẹ̀díẹ̀ tá a bá lè ṣe yìí, ẹ jẹ́ ká fi wọn adẹ́dàá ṣẹ̀dá lọ́wọ́ tó sọ wípé ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí, kẹsì tún lé ayé ṣe. Inú náà fi ṣíde ètò lọ́jọ́ tí ò ní orúkọ tèmi òyìnpadà tèmi Táyọ̀mọ́ Abọ́ládé lèmi jẹ́. Ẹ káàbọ̀ pẹ̀lú mi náà ni the star wife presenter, you know. Kókókó mo kanlẹ̀kùn ẹ̀yin ará lé o. Ṣé wà ń bẹ̀? Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi ní gbogbo tẹ̀ tí ń wò wá pátápátá. A kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò àjọrò lórí Kilarigbo live TV. Èmi náà lọ́mọ yẹn olólùfẹ́ yín AY Bello, the star boy presenter yín náà rèé. A tún ti kanlẹ̀kùn ibà kókókó náà nítorí pé kí ni tẹ́ bá ti gbọ́ kókókó ẹ ṣílẹ̀kùn ọ̀dọ̀ yín. A tún ṣe kí ni a tún ti kó wọn wá. Fún yín ní bíbá ọmọ. Ó ní kókókó tó bá ti ń kàn ẹ máa ṣí. Ẹ mọ̀ sí adé pé ọkàn yín nìyẹn ẹ máa ṣí tá bá ti ń kankan yín ẹ sílẹ̀kùn fọ́nrán yín. Kẹjẹ ká àtijọ́ máa ṣètò àjọrò lónìí. So ohun tí a ó fi ṣíde ètò lónìí fún afẹ́yẹ́ kí gbogbo ara lẹ́kẹ̀ẹ́ bá wa dá sí òun náà nípa ikú ọ̀dọ́mọdébìnrin arábìnrin Uwa tí ó kú ní àìpẹ́ yìí tó sì jẹ́ pé ọmọdé náà kò sì ju ọmọ 22 years old lọ. Ó sì jẹ́ wípé inú ilé ìjọsìn náà ni wọ́n ti pa arábìnrin Uwa. Ẹ jẹ́ kí a jọ̀rọ̀ eléyìí lórí ikú Vera. Tèmítáyọ̀, lórí àjọrò lẹ́nìí ọ̀rọ̀ yìí jẹun tí ó ti ń jà ràìnràìn bó tilẹ̀ jẹ́ wípé ó ti tó bí ọjọ́ mẹ́ta kan lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tó sì ti ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára látòrí ẹ̀rọ ìkànnì ti abẹ́yẹfò ni o lọ sórí ti aláwòrán ti Instagram àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Àmọ́ ní báyìí ọ̀rọ̀ yìí ti wá di ohun tó jẹ́ wípé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbà bíi wípé ó ti kọjá sísọ torí pé kí ni ó kọ sísọ òun náà ni ọ̀rọ̀ ti Uwa àtìlẹ́yìn tí ó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lára àwọn tí a lè sọ tó jẹ́ wípé wọ́n jẹ́ ògbóǹtarìgì aṣẹ́ráwọn òṣèré là ń rí àwọn tí wọ́n jẹ́ olórin ṣèwọ́ṣèwọ́, àwọn ọ̀dọ́mọdé àtàgbàlagbà, àwọn tí wọ́n tiẹ̀ jẹ́ tí wọ́n jẹ́ lùmọ̀ọ́ká, gbogbo àwọn èèyàn náà ló ti ń bẹ ẹnu àtẹ́lu ìwà burúkú yìí. Àmọ́ Tèmítáyọ̀ nǹkan kan ṣe pàtàkì tá ní láti sọ fáwọn òbí nílé. Ẹ jẹ́ àjẹ́ òwò náà. Òun náà ni wípé kì í ṣe gbogbo ìgbà ló máa jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ pé à ń kọ́ èèyàn à ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ lé kì í ṣọmọ obìnrin nìkan. Òun náà la máa sọ wípé à ń kọ́ lẹ́kọ̀ọ́ lé. Ó ti ṣe dandan ó dẹ̀ ti ṣe pàtàkì báyìí láti rí wípé àwọn ọmọkùnrin gan a nílò láti máa kọ́ wọn Tèmítáyọ̀ torí gbogbo ìwà burúkú táwọn wì púpọ̀ náà ọmọ obìnrin àti mọ irú àwọn ìwà táwọn ọmọ obìnrin léwu kì í ṣe ìwà tó jẹ́ wípé ó lè mú tó lè gba ẹ̀mí lọ lẹ́nu ẹlòmí bó tilẹ̀ jẹ́ pé lọ́kọ̀ ìgbà náà àti rí àwọn ìṣẹ̀lẹ̀ míì léyìí tó jẹ́ wípé obìnrin náà ló ń pa ṣùgbọ́n kò wọ́pọ̀ ṣùgbọ́n láàárín àwọn mọ̀jẹ̀sín kí ló dé tó ṣe jẹ́ wípé ìfipábánilòpọ̀ ó ti wá gbogbo láàárín àwọn ọ̀dọ́kùnrin. A ní láti máa kọ́ àwọn ọmọkùnrin nílé, a ní láti jẹ́ kó mọ ìwà tó tọ́ àti ìwà tí ò tọ́. Kò sí bó ṣe lè máa rin ọmọkùnrin tó rí ẹ̀ bá pé tó jẹ́ ọmọkùnrin lóòótọ́ tó dáńtọ́ wàá bá obìnrin sọ̀rọ̀ ni. Àwọn ìlànà ti wà, bá a sọ̀rọ̀ tó bá gbà déédéé tí ò bá gbà ṣe fínì kó ní kálukú máa lọ títí ẹ̀. Èwo ni ká wá ká ọmọ ọlọ́mọ mọ́ kọ̀rọ̀ ká ká ọmọ ọlọ́mọ mọ́ ibì kan ká sì fipá bá lò pọ̀ débi wípé a tún gba ẹ̀mí lẹ́nu ẹ̀. Èmi ti máa wò wípé ọkùnrin tí ò bá dágẹ́jẹ́ dáadáa ló máa wò ó títí pé kí òun fi ìfipábánilòpọ̀ àti wípé gan ẹlòmíì gan dágájá ṣé mo fẹ́ sọ wípé bí ẹlòmíì ní kókó tá a mọ̀ sí ọpọlọ tí ò pé tó lè mú pé Tèmítáyọ̀ ẹ jẹ́ ká ro ẹni tó pẹ̀lẹ́ bá pé dáadáa kò ní ronú dédé pé òun ní pé òun fẹ́ fi obìnrin pọ̀ ọpọlọ wọn pé obìnrin pọ̀ Tèmítáyọ̀ ọpọlọ wọn pé ìwà burúkú ìwà láabi ti gbogbo nínú ọkàn wọn ni. Ṣé mo pé lẹ́gbàtẹ́ ìsọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ dárúkọ àwọn òbí ṣe rí nǹkan tí mo rí ní ìtọ́jú àwọn òbí lóòótọ́ a ti wò pé ọmọbìnrin jẹ́ ohun ẹlẹgẹ́ tó jẹ́ pípa òpó lè gbóyún wálé fún wa ìwà burúkú ni o. ló fi máa wò tí mo fẹ́ wọ́n pa òbí mi máa wò pé káwọn ń tọ́jú ọmọbìnrin pé kò dé lè jà kò lè gbé rẹ̀ ẹ jẹ́ ká máa mójútó ọmọbìnrin àmọ́ ṣá ọmọkùnrin tí a bá tó dáadáa tá à fún lẹ́kọ̀ọ́ lé ó máa ń yọlẹ̀ fún wọn nítorí pé ó máa pàpà di ẹrù ìyàwó. Ọ̀pọ̀lọpọ̀ òbí ní òkọ́ ọmọkùnrin nílé á ní pé wo ẹ jẹ́ kó lọ fẹ́ ìyá tó bá ti fẹ́ ya á tún ayé ẹ̀ ṣe ẹjọ́ ṣé ayé ènìyàn tó bí lọ́mọ àwọn adìẹ ẹrù òbí àgbẹ̀ fún ìyàwó tí ìyàwó náà bá lè padà ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin mi tẹ̀wé kẹjọ bá wọn sọ̀rọ̀ báyìí wọn mọ̀rọ̀ sọ.
bí tí báyìí ọ̀rọ̀bìnrin kódà kọ́ ní wò obìnrin wá bí arábìnrin yẹn kàn wò pé mi fẹ́ dáhùn kí ni tèmi tiẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ẹsìn mọ̀ pé obìnrin máa ń dákọ lára tó kí n gbọ́dọ̀ pé ó pè mí lẹ́ẹ̀kan mo sáyé dáhùn a lè fa kọ́ sí wá ẹsẹ̀kẹsẹ̀ orí láti jẹni tó fine o tí ẹ fine àìmọye bàtà àgọ́dẹ̀gbà bọ̀ àìmọye nǹkan tó máa ń ṣe fún wa tẹ́lẹ̀ bá ti dáhùn ẹsẹ̀kẹsẹ̀ tọkùnrin bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ máa ti wò lọ́kàn mi lẹ́sẹ̀kẹsẹ̀ pé á jẹ́ wípé owó èèyàn tó jẹ́ lélẹ̀ nítorí pé nǹkan tí èèyàn bá ní nínú ni nǹkan tó máa jáde lẹ́nu. ó tiẹ̀ wá mọ ohun tí ó ń ṣe èmi bí mo ṣe jókòó yìí gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí ọkùnrin torí wípé àwọn ìwà tó dójú ti ní gbá òun náà làwọn ọmọkùnrin tó wù sí àwọn ọmọbìnrin tèmi náà sì ní gbàgbọ́ pé lọ́jọ́ kan ń bímọ obìnrin. bẹ́ẹ̀ni. Tèmítáyọ̀ ohun tí èmi wá tiẹ̀ wá ń rò báyìí sí torí wípé ó ti di ọ̀rọ̀ tó ti lọ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà kódà àwọn tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè wọ́n ti mọ̀ nípa ẹ̀ àwọn tí wọ́n jẹ́ òṣèré wọ́n ti gbé ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n Tèmítáyọ̀ à ń sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára ò tó nìkan. a ní láti jáde ní ìta gbangba a nílò láti jáde ká ṣe ìfẹ̀hónúhàn a ní láti kojú ẹ̀ a nílò láti ṣe ìfẹ̀hónú ká kojú ẹ̀ ká rí wípé òfin gbọ́dọ̀ wà àwọn tí wọ́n wà ní ẹ̀ka òfin kàn ṣe òfin tó mọ́yán lórí tí ó máa fìyà jẹ ẹnikẹ́ni tó bá ti fipá báni lò pọ̀. kò ṣe wípé kò sófin àmọ́ ṣáté bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣẹ̀sí pé bí amọ̀yàn kan òmọ̀yàn kan ọ̀yà fi sílẹ̀ ẹ̀yìn ẹ̀sìn láàrin mọ̀kó tó ṣẹlẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ pé wọ́n bá fi bá ní lò pọ̀ yìí tó bá ṣẹlẹ̀ nílùú òkèèrè nígbà míì ẹni ẹ máa wà lẹ́wọ̀n títí ni kódà tó bá yẹ pápá lélẹ́ ló bá ṣe wọ́n á gba àwọn ọmọ ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ pé ohun tó fún mọ́ ẹ tó lè bá ọmọdé kékeré báyìí ò lè bá lájọṣepọ̀ tó fi bá obìnrin lò pọ̀ á kó gbogbo ọmọ tó wà lábẹ́ ìdarí arákùnrin yẹn wá kó kúrò àmọ́ kò sí yẹn lórílẹ̀‐èdè wa. Tèmítáyọ̀ èmi á tún wá gba bí wò sórí gbogbo àwọn tí wọ́n jẹ́ òfin wà kò ṣe pé kò sí òfin ṣùgbọ́n àlọ́ kì í ṣe pé kò sí òfin ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dẹ̀ sọ̀rọ̀ nísìnyí orí ẹ̀rọ ayélujára nìkan ló máa ń gbẹ̀yìn sí gbogbo ariwo yìí ẹ má jẹ́ kó di kì í ṣe pé kò sí òfin ẹ̀rọ ayélujára lórí vera. òfin wà ṣùgbọ́n òfin tó mọ́yán lórí ọ̀tọ̀ ní kó òfin wà ọ̀tọ̀ ní ká ní òfin tó fẹsẹ̀ múlẹ̀ tó dẹ̀ mọ́yán lórí tó jẹ́ wípé ẹnikẹ́ni tó bá ti wu ìwà tó gbẹnu tán bí eléyìí tí wọ́n ṣe fún húwà yìí wọ́n gbọ́dọ̀ máa jẹ ìyà tó tọ́ àti ìyà tó yẹ kódà lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ní kí wọ́n dá ẹjọ́ tó bá yẹ pé níwòye tèmi ẹjọ́ tó dáa irú ọmọkùnrin bẹ́ẹ̀ tó bá ti wúrú wà bẹ́ẹ̀ kọ́gé kí ni ọmọkùnrin kúrú bẹ́ẹ̀. ó sì òde òkú ayé nù. kọ́gé. kí ni ìwúlẹ̀ ẹ̀gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tó wà lábẹ́ náà ló ń mú kó lọ fipá bá irú ọmọ obìnrin tí a bá fipá bá lò pọ̀ ká sọ̀rọ̀ nípa ipò tí ọkàn ẹ̀ máa wà ká sọ̀rọ̀ nípa ipò tí ọpọlọ ẹ̀ máa wà ká sọ̀rọ̀ nípa àwọn ipò ìlera òun fúnra rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ò lè ní finúfídọ̀ láti sọ wípé òun fẹ́ ní ọkọ nílé ayé. ọwọ́ mi létí ìgbà àìmọye irú ẹ̀. àkọlára àwọn òṣèré orí ìtàgé wa ìfara Africa Foundation Fọlúkẹ́ Dáramọ́lá àwọn náà sọ̀rọ̀ nípa ìgbésí ayé wọn nípa ìfipábánilòpọ̀ yìí kódà wọ́n ṣàlàyé débi pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó pa ìgbéyàwó lára kò sẹ́ni tó máa rántí àwọn ìwà àdọ̀tí bẹ́ẹ̀ yẹn kò ṣe ń ṣe gbogbo ojú tí yóò máa fi wo ọkùnrin màmá mi Èjì Òwúrọ̀ arábìnrin olórin alóyin lóhùn náà àwọn náà sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. èèyàn ṣọlá nìsín ọba níyì. bẹ́ẹ̀ ni àwọn náà sọ pé bí kọkùnrin kò tẹ̀ wá tó yín yọ ńkọ́ fòròfòrò pé tẹ bá wo àwọn táwọn ṣe wà tó táwọn náà ṣí gbogbo ẹ̀ sí ìta gbangba kò dé ṣàwọn ní kọ́kọ́lọ́pọ̀ èèyàn tó pọ̀ tó ti ṣẹlẹ̀ sí ló ti ṣẹlẹ̀ sí nípa ìfipábánilòpọ̀ ẹjọ́ obìnrin pọ̀ owó tó wọ́n mọ̀ pé ó ń yún ẹ lára lọ gbéyàwó tó bá ní wọn ò gbà fún ẹ ṣe bí obìnrin pọ̀ rẹpẹtẹ àmọ́ tó wá ṣe náà ní pé ilé ìjọsìn ọmọdé yìí wà lójókòó sí Edo State ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ Province 10 ní ilé ìjọsìn Redeemed Christian Church of Christ tí arábìnrin yìí lọ ó dẹ̀ sì dé pé ọmọdé yìí ó ti lò bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún 15 years ló ti ń gbé ládùúgbò yìí ló ti ń lọ ilé ìjọsìn fúnra rẹ̀ tó sì jẹ́ wípé ẹni alẹ́ ẹni náà ni ọ̀tá ẹni nígbà míì ó ṣe é ṣe pé àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí wọ́n mọ arábìnrin rí ó sì ṣe é ṣe pé ó rí pé arábìnrin yìí ó rí ojú wọn dáadáa ó sì lè fẹjọ́ wọn sùn ní àtẹ̀mí pé ló mú kọ́ wò pé jẹ́ abá sùn tán ká tún pa kó má bàa jẹ́wọ́. Tèmítáyọ̀ níwòye tèmi ní pápápá tá à ń ṣe ní pápá ká má bàa farapa òun ni wípé alákọ̀ọ́kọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ celebrities wa ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n ti ń gbé ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń sọ̀rọ̀ a rí iṣẹ́ takuntakun eléyìí tẹ́ ń ṣe ṣùgbọ́n kó má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dúró lórí ẹ̀rọ ayélujára nìkan ẹ jẹ́ ká bọ́ síta ẹ ṣe ìwọ́de léyìí tó lákàkì
ẹ bá àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ìṣèjọba àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò òfin ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn ní àsọyépọ̀ láti rí wípé òfin tó mọ́yán lórí ó wà látọ́dẹ̀ máa dáàbòbò àwọn ọmọ obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún wá jẹ́ iní o ẹlẹ́ẹ̀kejì ni wípé bàbá ẹni tó jẹ́ aláṣà tó darí ilé ìjọ ti Redeemed Christian Church of God bàbá náà ti sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n sì ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì bá àwọn ẹbí náà kẹ́dùn wípé káwọn èèyàn má dájọ́ lọ́wọ́ ara wọn kí wọ́n fún àwọn tí ń gbégbèsè láti bá ìjọba ìpínlẹ̀ Edo ìyẹn lábẹ́ ìṣàkóso ti gómìnà Obaseki àti àwọn kọ̀ọ̀kan tó ń jẹ́ ìkàn ní ẹ̀ka ètò ìṣèjọba ní ìpínlẹ̀ Edo níbẹ̀ àti wípé àwọn tí wọ́n ní ìwòye Tèmítáyọ̀ àwọn tí wọ́n wu ìwà láabi èmi fẹ́ ní ìgbàgbọ́ wípé ó ṣeé ṣe kó jẹ́ lára àwọn tó jẹ́ wípé tó jẹ́ ọmọ ọkùnrin tí wọ́n ti ń fojú sin arábìnrin tipẹ́tipẹ́ bó ṣe ń rìn ẹ̀ gbogbo ẹ̀ àti wípé àwọn tí wọ́n hùwà yìí ní ìwòye tèmi ní rírò téèyàn bá wò dáadáa wọ́n rí wípé tó bá jẹ́ pé arábìnrin yìí àwọn tí jẹ́ pé wọn kò mọ arábìnrin rí tí wọ́n kàn bá pàdé ní ilé ìjọsìn tí wọ́n sì kì mọ́lẹ̀ tí wọ́n sì bá ní àjọṣepọ̀ ilé tí wọ́n ní wọn ò ní lélò àti pa torí pé kí wọ́n rí pé ṣáwọn kúkú mọ̀ rí ni ṣebí wọ́n á ṣe wọ́n á máa lọ ni àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé arábìnrin yìí mọ ọ̀kan nínú àwọn tí wọ́n wúwa bí òun ló mú wọn kó fi ṣe kí ni kó fi pa arábìnrin ẹ̀yin agbófinró àwa kàn sọ tiwa ni mo mẹ́pẹ́ yín náà ó ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ náà sì ni ká má gbàgbé náà ọ̀rọ̀ Tina náà sì ń bẹ́ẹ̀ torí wípé kí ni àmọ́ ṣá kó tó di pé máa sọ̀rọ̀ Tina àwọn amúlùdúró tó yẹ wípé wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin Vera yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń tẹ̀lé wọn jáde dáadáa lórí ẹ̀rọ ayélujára bíi Instagram, Facebook, Twitter ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ pé wọ́n ń wò yín lókè dáadáa ẹ̀yin gan lè ní nǹkan púpọ̀ láti ṣe lórí eléyìí nítorí pé nǹkan tẹ́ bá ti sọ báyẹn àwọn tó ń tẹ̀lé yín wọ́n máa tẹ̀lé yín wọ́n á jáde tábà ní fẹ́ ṣe protest nítorí tí arákùnrin adúláwọ̀ tí wọ́n pa nílùú òkèèrè ní Minia ẹ báwọn èèyàn ṣe jáde láti sọ wípé kò dára tó pé ká kò gba ẹ̀mí ọmọ ẹ̀mí aláìṣẹ̀ bí ẹran bí ẹja bí ẹdìẹ lásán ṣáà wọ́n sọ pé adìẹ gan kò jẹ́ nǹkan kan ní àṣà ń jẹdìẹ ó adẹ̀ ń gbádùn rẹ̀ Ọlọ́run sì ló fi ẹ̀mí inú ẹ̀ sí nínú tábà wá pa èèyàn tú ẹ bẹ́ẹ̀ bó ti jẹ́ pé wọ́n pa Vera lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ kẹta ló dákẹ́ sí ilé ìwòsàn àmọ́ ṣá ẹni tó bá mú nǹkan tá a mọ̀ sí fire investigation tó fọmọ lórí ẹni tó bá yà jẹ́ pé Ọlọ́run fẹ́ dẹ̀mí ẹ̀sìn ó yọ ẹ̀mí gúngùn ni. Tèmítáyọ̀. àwọn ibi tó ti ba arábìnrin Vera ó jẹ́ ibi tó jẹ́ pé ó dùn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n rí báyìí òun ló ti ba Vera. ẹ̀yìn òwúwà. bẹ́ẹ̀ni orí ló ti là nǹkan mọ́ orí ló ti là nǹkan mọ́ tó jẹ́ pé arábìnrin kò lè padà bó ṣe jẹ́ pé pásítọ̀ náà tó ní ilé ìjọsìn náà. bó ṣe ká wa lára Tèmítáyọ̀ bó ṣe ká mi lára. ìwà burúkú ni àwọn ọmọbìnrin ẹni tí wọ́n ń kẹ́ tí wọ́n ń gẹ̀ ni wọ́n bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ àwọn àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n torí òní mi ṣùgbọ́n ọmọbìnrin ẹni kíkẹ́ ẹni ìgẹ̀ ẹni gígẹ̀ ni wọ́n ká má di wípé àwa ń fi ipá kí ló dé. tábánú olórí orílẹ̀-èdè lónìí yìí tó ṣe àṣeyege ẹ lọ wò dáadáa obìnrin ló bí obìnrin ló kọ obìnrin ló gẹ̀ aya obìnrin ló ti mọ mú àwọn obìnrin tó máa ń bọ́ obìnrin láti ṣe pọ̀ ṣé wọn ò tiẹ̀ kí ń ro pé ara obìnrin làwọn kan ti jáde wá pé obìnrin ló dẹ ẹ̀jẹ̀ lé àwọn olórí obìnrin ló gbé wọn lóru láti ṣètọ́jú wọn tó bá ń dákú fọmọ ńkọ́ ṣùgbọ́n obìnrin náà ni ìyá tó ń tọ́jú ẹ̀ nígbà tí àwọn tó wà nínú ìrora. Tèmítáyọ̀. a ṣe pé obìnrin náà máa yọ àdátì àní àfẹ́ bá wọn lájọṣepọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ló ń bàjẹ́ ẹ má gbàgbé wípé ẹ má bínú ẹ má gbàgbé pé ọmọbìnrin tẹ̀ ṣe báyìí sí àwọn ni ìyá fún àwọn olórí orílẹ̀-èdè lọ́jọ́ ọ̀la nígbà tí ó bá wá ní ìpòrúru àti ìkorò ọkàn báwo lè ṣe fẹ́ kí wọ́n tọ́ àwọn ọmọ tó dára lọ́jọ́ iwájú nítorí pé ojú burúkú ló máa fi máa wo ọkùnrin pé wọ́n dára tó pé wọ́n jẹ́ ẹni ẹ̀yẹ wọ́n jẹ́ ní ìyìn ẹ jẹ́ ká ṣàtúnṣe o púpọ̀ jùlọ àwọn òbí ni fẹ́ ká wọlé dáadáa ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí àwọn ọmọ ọkùnrin nítorí pé ibi tó ọmọkùnrin bá dé sí yìí wọ́n sì ń ṣìwà àwùjù wọn ò mọ̀rọ̀ sọ wọn ò nẹ́kọ́lé wọn ò lè sí oúnjẹ ọmọkùnrin tí obìnrin bá tó dáadáa kódà kíyàwó ẹ̀ lọ sí ìrìn àjò fóṣù 6 kò ní mọ̀ lára o àwọn ọmọkùnrin wa ń sin ìmí nǹkan bọ́ksà ìdí ẹlòmíì ti lo ọjọ́ 7 ní díẹ̀ tí ò lè fọ́ tó sì jẹ́ géńdé ni. àti ẹ̀sìnbó káàtì ẹ̀ má Tèmítáyọ̀ lórí ọ̀rọ̀ uwa ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ celebrity tí wọ́n ti gbé ọ̀rọ̀ ẹ̀ Wizkid ni o Tiwa Savage ni o Toyin Abraham
òṣèré takuntakun ká máa sọ̀rọ̀ nípa R&D ká sọ̀rọ̀ nípa Genevieve Ọmọ́tọ́lájọ́ládé gbogbo ẹ̀yin tí ẹ ti ta dárúkọ yìí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ míì tá a tún lè dárúkọ ẹ jọ̀ọ́ ẹ rí wípé ẹ gbé ìgbésẹ̀ eléyìí tó ń múyán lórí tó lákàkì láti lọ bá àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò òfin kí awọ́ ìjọba ní ọwọ́ káwọ́ ìjọba lẹ́sẹ̀ ká rí wípé wọ́n ṣe òfin tó múyán lórí tí ó ṣe ààbò fáwọn ọmọ obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà èmi ò rí jù báyẹn lọ. tó ẹ mọ̀ wípé àwọn amúlùdùn wa náà ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n dá sí nǹkan tó ṣẹlẹ̀ sárábìnrin Uwa ìkan lára wọn náà ni ìyá mi detention tó jẹ́ òṣèré oníṣe lóbìnrin tó jẹ́ pé èdè Ìgbò èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi ya sinimá àwọn sọ gẹ́gẹ́ bọ̀rọ̀ wọn wípé how easy it is to take a life you had no hand in creating wọ́n sì lo emoji nǹkan tí ó ń sunkún what heartlessness dwell in the heart of this rapist and killer eléyìí fi ń túmọ̀ sí wípé àwọn náà sọ̀rọ̀ jáde pé báwo ló ṣe rọrùn fún ẹ̀dá ènìyàn láti gbẹ̀mí ẹ̀dá ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ tẹ́ a kò máa pa àwọn èèyàn tú ẹ́ láì tẹ̀ wò pé ṣe bẹ́ẹ̀ náà ló dá gbogbo wa wọ́n sì lo emoji pé ẹni tó ń sunkún wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ní ojú wọ́n sọ pé ó jẹ́ ohun tí ó jẹ́ ohun tó bà ẹni lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ yìí bákan náà Uche Jumbo náà àwọn náà sọ títí wọn wípé she was reading inside a church attack and rape could have been anyone heartbreaking nǹkan táwọn sọ wípé ilé ìjọsìn ni arábìnrin yìí ti ń ka ìwé kọjá pé ó ṣe àgbákò burúkú tí ó ṣẹlẹ̀ sí yìí wọ́n sì sọ wípé ó lè ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nítorí náà láti gbọ́dọ̀ kojú ẹ̀ nítorí pé bó ṣẹlẹ̀ sí wúwà táwọn bá yìí ti kojú ẹ̀ sí ó ṣeéṣe káwọn ìwà ìbàjẹ́ báyìí kó má dópin nínú ìdè wa. Ìtayọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ náà ṣe ṣorí ní apá ọ̀dọ̀ tèmi náà níbi tí a ti rí ọ̀kan lára àwọn tó jẹ́ gbajúgbajà òṣèrébìnrin ti Nollywood Yorùbá lẹ́yìn tí orúkọ rẹ̀ jẹ́ Toyin Abraham àwọn náà ní ọ̀rọ̀ kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti ikú eléyìí tí ó pa ti Uwa àti ti Tina náà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní wípé àwọn mọ ìrora ìyẹn I know the pain àwọn lè rí ìrora yẹn gẹ́gẹ́ bí ìyá torí wípé kí ni àwọn ò lè gbójú kúrò nínú ìwà burúkú yìí wọ́n tún wá sọ síwájú wípé kí ló dé ẹ jẹ́ ká dẹ́kun láti máa lé àwọn ọmọ obìnrin torí wípé kí ni àwọn ọmọ obìnrin wọn kì í ṣe ẹran tí wọ́n ń pajẹ léyìí tó ṣe wá sọ wípé ọmọ obìnrin wọ́n nílò ààbò eléyìí tó mọ́yán lórí léyìí tó péye láti dáàbò bò wọ́n àti wípé wọ́n ní wípé àsìkò ti tó fún àwọn ọkùnrin àti obìnrin ní àsìkò eléyìí tá a wà yìí láti dìde láti dáàbò bo àwọn ọmọ obìnrin lọ́sọ̀ wá lo hashtag tó ní stop raping women stop the killing of our child gẹ́gẹ́ bí ẹ̀ náà a tún bọ́ sórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ akọrin ṣèwọ́ṣèwọ́ ti ní orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Tiwa Savage òun náà sọ̀rọ̀ ó ní wípé ó ti sú wa ìyẹn hashtag wípé we are tired of these senseless killings ìyẹn wípé àwọn ìpani nípakúpa ìpani nípayà eléyìí tí ò tiẹ̀ nítumọ̀ wípé ká máa rìn lórí títì kí ìbọn sì kó lọ yà kó pààyàn kí ẹ̀rọ amúlétutù kí yìnyín náà ṣe kí ni kó mú iná kí lè sì jóná látòkè kó délẹ̀ kí ló dé ó ní ó tún sọ ní pé àwọn ọmọ obìnrin àwọn ọmọ jòjòló àwọn ọmọ kéékèèké àwọn tó jẹ́ ọmọ obìnrin kí wọ́n máa fi tipá kó máa fi bá wọn lò bẹ́ẹ̀ náà ló tún sọ̀rọ̀ ní wípé èwo ló tún ṣẹlẹ̀ gan ó ṣe wá jẹ́ wípé àwọn tí àwọn SARS ìyẹn àwọn ẹ̀ṣọ́ tó yẹ kó máa dáàbò bò lù tó yẹ wípé nǹkan táwọn tiẹ̀ wá ń ṣe báyìí ni pé kọ́ máa lé àwọn yahoo boys kọ́ sì máa pa wọ́n kọ́ máa ní àwọn fẹ́ gba owó àwọn lé àwọn yahoo boys kọ́ sì máa pa wọ́n ìyẹn ní títí wọn nínú ọ̀rọ̀ tí Tiwa Savage tún sọ ó tún ní ọ̀rọ̀ iṣẹ́ kò tún síṣẹ́ èwo ló ń ṣẹlẹ̀ gangan ó wá ní wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà kí ni àwọn nǹkan tó jẹ́ bí ẹ̀dùn ọkàn yín ẹ wá fi sí ìyẹn ló wá fi parí ó ní your own frustration ó ní please add your own frustration because my list is long ìyẹn ni wípé nǹkan tó kọ́lẹ̀ ọgùn lọ́pọ̀lọpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kan ṣoṣo wá wò wípé kó jẹ́ pé èèyàn kan nílé ayé ló ní syphilis ló lè HIV ló ní gonorrhea ló gómìnà fún ìpínlẹ̀ náà ìpínlẹ̀ Edo àwọn náà ní Godwin Obaseki àwọn náà sọ̀rọ̀ ní àtiwọn níbẹ̀ wọ́n sì kọ dédé ìbò wípé sórí ẹ̀rọ Twitter handle wọn I have ordered the Nigeria Police Force at Police Nigeria to thoroughly investigate the circumstance that led to the death of Ms. Vera, a 100-level student of the University of Benin, UNIBEN, as justice for Uwa. Gómìnà ìpínlẹ̀ náà àwọn náà ti sọ wípé àwọn ti sọ fún gbogbo àwọn agbófinró tó wà ní ìpínlẹ̀ náà láti tọpinpin ìṣẹ̀lẹ̀ ikú arábìnrin Vera dáadáa tó sì jẹ́ wípé òun ọmọ 100-level student ní tí a mọ̀ sí UNIBEN.
wọ́n sì sọ wípé wọ́n aṣítáàgì rẹ̀ wọ́n ní pé justice for Uwa. Gbogbo èyí tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ jẹ́ kí wọ́n wá kí wọ́n jà fún ikú arábìnrin Uwa, ẹ jẹ́ kí hashtag ẹ̀ sórí ètò wa náà kí ẹ lè fi ìrònú yín hàn gẹ́gẹ́ bí ó ti ń dùn yín tó nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. Wà ní kọ́kọ́ kátó mu títí náà àwọn ní orílẹ̀-èdè Amẹ́ríkà náà wọ́n ìpani nípakúpa torí pé ẹlẹ́yàmẹ̀yà èèyàn dúdú wọ́n sì pa ẹ̀wọ̀n tó bí lórílẹ̀-èdè Amẹ́ríkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣáà ń sùn ni ẹ̀wọ̀ irú ìpa ilé tí ọlọ́pàá pa ti náà ó má lè jẹ́ ọmọ ẹnikẹ́ni kò sẹ́ni tí ó lè ṣe. ọmọ tó jẹ́ pé ìyá ọmọ 22 years ọmọ tí ìyá ti ń wò pé bó ṣe ajáde atọ́jú wa afẹ́ ọkọ àṣẹ ìgbéyàwó àbákẹ́ ọmọ ẹ̀ àbágẹ́. ọlọ́pàá sì wọ́n mú Tina ẹ̀sìn yìnbọn lu ọmọ lọ́mọ tí ó ń wá ohun tí ó jẹ kiri tọmọ tó ń wá oúnjẹ ọjọ́ ẹ̀ kí ló dé wọ́n fi ṣẹ̀yìn agbófinró ni wọ́n fi ṣẹ̀yìn bá ṣe láwọn tó jẹ́ kọ̀lọ̀rọ̀ sí aláwọn tó gidi láàrin wọn àmọ́ ìjọba a ní Tèmítáyọ̀ nínú nǹkan tó wà nílẹ̀ ọ̀rọ̀ kan gbénú mi tí mo nílò láti sọ tí a bá fẹ́ kí ohun gbogbo kó dùn kó mọ́yán lórí kí ohun gbogbo máa lọ ní mẹ̀lọmẹ̀lọ lórílẹ̀ Nàìjíríà nǹkan kan táwọn tó ń wà ní ẹ̀ka ti àwọn tó ń gbani síṣẹ́ ní ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá tó lórílẹ̀ Nàìjíríà wọ́n nílò láti rí wípé àwọn tí wọ́n kàwé yanjú ló yẹ kó máa gbà síṣẹ́ dáadáa tí wọ́n kàwé tó ń yanrantí òun ni kó máa gbà sẹ́nu iṣẹ́ torí pé kí ni wọ́n ti gba àwọn ipò kan kọjá àwọn àlálẹ̀ kan wọ́n ti gbà kọjá iléèwé gbanú wọ́n gba inú iléèwé àwọn nǹkan kan wà tó ti ṣiṣẹ́ nínú ọpọlọ wọn tó jẹ́ wípé wọ́n mọ ohun tó tọ́ àti ohun tí ó tọ́ káwọn má fẹ́ ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àwọn training eléyìí tí ìyẹn àwọn ìgbáradì tí wọ́n máa ṣe fún ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú iléeṣẹ́ ọlọ́pàá dandan kọ́ ni ká máa kó bọrin ṣe bí wọ́n lè fún wọn ní martial skill eléyìí tó jẹ́ pé yóò fún wọn ní àyè láti lè wọ́n lè gbára wọn sílẹ̀ láti lè dóòlà ẹnikẹ́ni tó bá ti wà nínú wàhálà láì lò bọ́n ìyẹn gangan ni professionalism tá à ń sọ̀rọ̀ ń pa nínú iṣẹ́ ọlọ́pàá láyé ìgbà kan ọlọ́pàá yìí ń lò bọ́n kóńdó ọlọ́pàá ń lò kí wá ló dé wọ́n wá látàrí pé àtẹni tó mọ̀ bọ́n ń lò àtẹni tí ó mọ̀ bọ́n ń lò àtẹni tí ọpọlọ rẹ̀ pé àtẹlẹ́yìn tí ọpọlọ rẹ̀ rò pé gbogbo wọn lọ́kọ́ sí àwa fẹ́ mọ lúlú wọ́n ti wá da lúlú wọ́n dà pọ̀ mọ́. ẹ̀wọ̀n tó ti wàá bàjẹ́ dé níbi iṣẹ́ ọlọ́pàá nísìnyí ni wípé ẹni tó jẹ́ ọlọ́pàá mìíràn gan ẹ̀ tí ẹ lè mọ̀ pọ́lọ́pàá ni kò ní káṣọ yẹn gan kúrò ńlé èmi wò wé ni pé ó ti dàbí nǹkan ọ̀tìjú nítorí pé kó bá jẹ́ pé iṣẹ́ tí ò ń ṣiṣẹ́ tó pé ó ń tì wọ́n lójúmọ́ ṣe tó yẹ pé mo máa sọ pé tẹ́tẹ́ ní bàtà wà kékeré ọmọ èèyàn máa ń gbóríyìn fún ọlọ́pàá kódà gan mo gan máa rò nínú ẹ̀ pé tí má dàgbà I want to be a police tọ́gbọ́n máa fi yan gan lóde Nàìjíríà sí. nígbà yẹn wọ́n wò ní wò pé tábà jẹ ọlọ́pàá máa gbèjà àwọn aráàlú máa jáfẹ́tọ̀ aráàlú nǹkan tó yẹ kí ọlọ́pàá jẹ́ gbogbo nìyẹn ṣùgbọ́n kò sí èmọ́ ẹ mọ̀ gbàgbé pé ó ní kankan tí wọ́n máa ń ṣe nílé ìwé fáwọn ọmọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí a mọ̀ sí career day tó jẹ́ pé a máa fi wo ìwòye nǹkan táwọn ọmọ yẹn fẹ́ dì ní ọjọ́ ọ̀la tó wù wọ́n láti dì ó máa ń ṣòro ṣe kẹ́ ẹ̀rọ ọmọ tó múra gẹ́gẹ́ bí ọlọ́pàá láàárín wọn níbi tó bàjẹ́ dé ẹ lè rí dókítà ẹ lè rí ẹni tó jẹ́ wípé akẹ́kọ̀ọ́ olùkọ́ táwọn sí teacher a lè rí oríṣiríṣi àwọn iṣẹ́ mìíràn tẹ́ lè rí bọ́ àwọn ó ṣòro kẹ́ ẹ rí ọlọ́pàá láàárín wọn ìyá ọmọ tó mọ̀ ẹ̀ bá mọ́ ọlọ́pàá kó tó rí aṣọ yẹn kó tó rí báyìí ìwúrí wo la fẹ́ sọ pé ó wà tó fi fẹ́ mú ọmọ sọ wípé òun fẹ́ múṣẹ́ ọlọ́pàá ìgbàgbọ́ táwọn èèyàn ní iṣẹ́ yẹn ó ti sọnù àwọn òbí gan kò ṣeé ṣe fún obìnrin sí kó sọ pé àmọ́ mi máa dọlọ́pàá mọ́ lọ́bẹ̀ ayé ìgbà kan tó yẹ pé inú àwọn òbí máa ń dùn wípé ọmọ wọn dọlọ́pàá láàrin yẹn náà tá a sọ nípa àwọn ọlọ́pàá yìí náà ní ti ẹyẹ ọlọ́pàá tí ó pa ọlọ́pàá ẹlẹgbẹ́ rẹ̀ ní orí Toyin bridge látàrí pé ó bẹ̀rẹ̀ sí ní yìnbọn pòpòpòpòpòpò ìbọn tó sì jẹ́ ó tó ìbọn bí 30 ló ní pé ó yìn. ara tá à ń sọ nù. ní Toyin bridge ó sì ní pé ó wà lórí iṣẹ́ ìyàsọ́tọ̀ special duty ní ẹni tó rí rẹ̀ bá pé èmi ò kàn mọ irú àwọn kọlọ̀rọ̀ sí tí wọ́n kọ̀ tí ẹ̀ wá ń gbà sí iṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé iṣẹ́ tó níyì lórí ni àmọ́ ó ti wá di nǹkan tó jẹ́ pé ó ti di yẹpẹrẹ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí wípé àwọn tí wọ́n ń gbani síṣẹ́ gan-an tó ń gbani síṣẹ́ tí wọ́n ń gbà wọ́n owó láfi wọ́n sí ẹni ó gbani ní àwọn bíi ká gba rìbá gba gbogbo ẹ̀ wọn ò yẹ ọpọlọ ẹlòmíì wò ẹ̀yin náà wò ó kátìbí ìṣáná kí èso oògùn èyàn ó gbébọn lọ́wọ́ tó ní kí o dáàbò bo aráàlú ni o dáàbò bò o sì wá ń fi ìbọn o fi ń yin ìbọn mọ́ aráàlú kí ló dé ká máa yìnbọn mọ́ ni o tún wá ṣe títí kò tẹ̀ tí wọ́n aṣọ aráàlú wọn báyìí wọ́n tún wá ń yìnbọn kọjú sí ara wọn kí ni tó fẹ́ sọ pé o wà tó rí lọ́bẹ̀ tẹ́ garu ọwọ́ kí ló rí lọ́bẹ̀ tẹ́ garu ọwọ́ tó fi di wípé àwa ń yìnbọn sáwọn tọ́jọ́ ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí aláàbò
eléyìí fi ń jẹ́ kí ìjọba náà máa mọ ibi tó àwọn ọlọ́pàá bá dé nísìnyí ohun tó fi mú tó ìgbà tó yìn faraàlú wa nítorí pé yìn faraàlú àmọ́ nísìnyí bá tó tún wá pẹ́ ọlọ́pàá ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ mọ́dé lọ́lọ́pàá tó pa arákùnrin Felix ọlọ́pàá ẹlẹgbẹ́ rẹ̀ báyìí o àmọ́ ìgbà tó jẹ́ pé ó di ọlọ́pàá sẹ́lẹ̀pà àrí àwòrán bí tí wọ́n ti káwọ́ ẹ̀sẹ̀ yìí báyìí tí wọ́n fi ohun tá a mọ̀ sí handcuff tí wọ́n fi sí lọ́wọ́ àmọ́ ká ní aráàlú ló ṣẹlẹ̀ sí àní rí fọ́nrán kankan pé wọ́n mú ọlọ́pàá yìí ṣùgbọ́n ẹlẹgbẹ́ wọn ni nǹkan ti yan gíná ọlọ́pàá tó yẹ pé jẹ́ ká máa rí wọn ládùúgbò ká máa bẹ́rí fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọlọ́pàá bá lọ́pàá nínú ọkọ̀ àwọn onídàáfọ́ á gbé wọn lọ́fẹ̀ẹ́ àmọ́ nísìnyí wọn ò gbé wọn lọ́fẹ̀ẹ́ mọ́ ó ṣòro ṣe kẹ́kẹ́ kó ní dáfún gbọ́n wọn lọ́fẹ̀ẹ́ nítorí pé wọ́n ti so ipò wọn nù nídìí iṣẹ́ wọn. ẹ wo ẹ ṣáà jẹ́ ká máa sọ tiwa ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ torí wípé kí ni ìwà ìbàjẹ́ ó gbọ́dọ̀ dẹ́kun lórílẹ̀‐èdè Nàìjíríà yálà ó jẹ́ ọlọ́pàá ni o ó jẹ́ ọmọ aráàlú ni o ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin ìwà ìbàjẹ́ ó gbọ́dọ̀ dẹ́kun lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé kí ni a lè máa bá lọ báyìí ṣé bá ṣe máa bá lọ náà a sì lè máa bá lọ bẹ́ẹ̀ nítorí àgọ́ lè máa. tó ẹ̀yin olólùfẹ́ wa nílé orí ètò àjọyọ̀ náà ṣe wà ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn náà kó jẹ́ pé a tún kàn sí agbami ètò bó ṣe lọ nítorí àti ìṣètò à ń bọ̀. àwaladùn tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn bí gọ̀ǹgọ̀ ìlú ṣe ń fi ẹ̀yẹ ìlú hàn bẹ́ẹ̀ làwágùn wà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré olórin àti adẹ́rìn-ín-pòṣónú. ẹyẹ méjì kì í jàṣà Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé ẹ máa ní àǹfààní láti jẹ̀gbádùn onírúurú ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé. ìgbádùn yìí ló jẹ wá lógún àwa ṣe tán láti là yín lọ́ọ̀yẹ̀ nípa àwọn ohun tó kù díẹ̀ káàtó nínú orin àti sinimá wa. èyí kì í ṣèjà ṣùgbọ́n ká lè ṣàtúnṣe ni. àṣàyàn òwe Yorùbá ògbẹ́yìn pẹ̀lú ìtumọ̀ tí ó fakọyọ àti ìtàn ìṣítí nípa àwọn akọni ènìyàn káàkiri ilẹ̀ adúláwọ̀. Kilarigbo Unlimited ẹ jẹ́ ká ṣe fàájì jọ.